Ọlọ́run ayọ̀ mo dúpẹ́. Ọlọ́run ayọ̀ o ṣeun. Ọlọ́run ayọ̀ mo yìn ọ́. Ọlọ́run ayọ̀ o ṣeun o. Ọpẹ́ o Ọlọ́run ayọ̀ mo dúpẹ́. Ọlọ́run ayọ̀ o ṣeun lórí wa. Ọlọ́run ayọ̀ mo yìn ọ́. Ọlọ́run ayọ̀ o ṣeun o. Ẹ̀yin tèmi, Ọlọ́run Elédùmarè ṣeun o. Ó ṣeun lórí gbogbo wa, ó ṣeun lórí mi, ó ṣeun lórí gbogbo àwọn ẹbí mi o. Ó ṣeun lórí àwọn òjíṣẹ́ Ọlọ́run méjèèjì yìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀yin tèmi, ìyókù yan ra o. Ẹ kú dédé ìwòyí, ẹ dẹ̀ kú bí ojú ọjọ́ ṣe rí. Èní á dára fún gbogbo wa o. Nínú gbé sọnù bí ò ṣe ibi ọmọ o. Fún ẹ̀yin tẹ́ kọ́kọ́ máa rí mi ní ìgbà àkọ́kọ́, orúkọ tèmi kò yí padà o. Ayaba Táíwò Adébáyọ̀, ọmọ Èkìtì, aya ọmọ Èkìtì. Èkìtì di méjì lọ́dọ̀ mi, òun lórúkọ tèmi o. Èjìrẹ́ òyìnlá kí ọba ọmọ. Ọmọ tá a ṣe bí èmi eléjìrẹ́, àmúra ìgbéraga kọ́ àṣẹ Olódùmarè ni o. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ jọ̀wọ́ lórí ètò wa Ètò Lédè Èkìtì, ẹ subscribe wa o. Ẹ follow wa ní Facebook àti ní TikTok. Kẹ́ subscribe fún wa ní orí YouTube. Ẹ bá wa gbé àṣà àti ìṣe wa lárugẹ, nítorí irú àwọn nǹkan tá a mú wálé ní ó wà ní ara àṣà àti ìṣe wa. Tẹ́ bá wa gbé lárugẹ, tẹ́ ẹ bá wa pín, tẹ́ ẹ bá wa sọ̀rọ̀ àsọyé ìyẹn kọ́mẹ̀ǹtì, tẹ́ ẹ bá wa fẹ́ràn ẹ̀, tẹ́ ẹ láìkì ẹ̀, ara ìgbéga náà nìyẹn. Inú wa máa dùn, orí wa máa wú, àjẹ́ wípé à ń gbé àṣà àti ìṣe wa lárugẹ lára tiẹ̀, lára ti tèmi. Kò ná wa ní ìkankan o. Ẹ jọ̀wọ́ ẹ máa bá wa ṣe. Lẹ́ni lórí ètò wa, inú mi máa dùn sí ìkankan o. Àṣà àti ìṣe wa Yorùbá, nǹkan tó dára, nǹkan tó wuyì ni o. Ní gbogbo ilẹ̀ àgbáyé, àṣà Yorùbá òun ló dára jù. Níbi ká bọ̀wọ̀ fúnni, níbi ká kíni, níbi ká wọṣọ, níbi ká jẹun, àṣà wa òun ló dára jù ní ilẹ̀ Yorùbá àti Yorùbá gbogbo pátápátá. Ẹ wo ẹ̀yin tèmi, bí mo ṣe wá rí Àgbàlá Gabriel àti Alhaji Pasuma bí wọ́n ṣe kí ara wọn, orí mi wú, inú mi dùn, ara mi yá gágá. Mo tiẹ̀ kọ́kọ́ fẹ́ rí, ìgbà tí mo kọ́kọ́ rí fọ́nrán yìí, mo ní eléyìí mà wú ni o. Ẹ jẹ́ ká wá fi eléyìí ká tún fi bá àwọn ọmọ wa tó ń bọ̀ lẹ́yìn, ká wá fi bá wọn sọ̀rọ̀. Inú mi dùn sí. Ibi tí mo tiẹ̀ ti ń wò ó lọ, ibẹ̀ ni mo ti wá jẹ́ kí n tiẹ̀ wo bá àwọn ènìyàn wa bó ṣe ní ìfẹ́ sí tó. Ibẹ̀ ni mo máa ti bá olùṣọ́ àgùntàn yìí pàdé o. Àfìgbà tó bọ́ síta tó ní wípé àwa social media o, a lè jáde fóun o, a lè ṣe kinní kan fóun o, pé ọ̀rọ̀ pàtàkì lòun sọ o. Kí ni olùṣọ́ àgùntàn yìí kí ló ń sọ? Wọ́n ní ẹ wò, jẹ́ kí n gbọ́ o. Ẹ̀yin náà ẹ jẹ́ kí n tún gbé sórí ìkànnì yìí, kẹ́yìn náà kẹ́ tún gbọ́ nǹkan tí olùṣọ́ àgùntàn ìyẹn pásítọ̀ yìí, nǹkan tí ó sọ, kí a tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wa. Gbogbo ẹ̀dá ènìyàn tó lórí ọ̀fẹ́ àti orí fídíò yìí, mo kí wọn pé a kú oṣù tuntun. Ẹ wo fọ́tò tẹ́ ń wò yìí, ẹ wo fọ́tò tẹ́ ń wò yìí. Arákùnrin tẹ́ ń rí bẹ́ẹ̀ lọ́pẹ̀ ní Àgbàlá Gabriel, yes, Gabriel Amusan, tí n máa gba orúkọ yẹn. Pastor Gabriel Amusan, tí gbìyànjú mọ̀ sí Àgbàlá Gabriel. Ẹ kú ìfọmọ ènìyàn ṣe. Ohun tẹ́ ṣe dá o, ohun tẹ́ ṣe dá, kẹ́nikẹ́ni má ṣì mí gbọ́. Ṣùgbọ́n ẹ gbọ́ mi sà, níbi tá a ti ń ta ògo ìpèrè o, òun rèé sà. Pasuma Wonder tó ń kọ fújì yẹn lẹ rí yìí sà. Tẹ́ ẹ bá wo fídíò yẹn, tẹ́ rí fídíò yẹn, ẹ rí pé nígbà tí mi ò mọ patí tó ń ṣe kan ní Ìbàdàn, ṣùgbọ́n mo rí wípé Àgbàlá Gabriel ń dọ̀bálẹ̀ fún Paso tó nà tán fún. Ó kú ìfọmọ ènìyàn ṣe o. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, ohun tó ṣe ó dá sà. Ṣùgbọ́n sà, gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run sà, Àgbàlá Gabriel ò ní ẹ̀tọ́ láti sọ pé òun fẹ́ dọ̀bálẹ̀ fún Pasuma Wonder. Ẹ rí pé Pasuma gan bẹ̀ pé kó jọ nítorí Ọlọ́run kó má dọ̀bálẹ̀ fóun. Ẹ̀yin tẹ́ bá wo fídíò yẹn dáadáa. Ǹjẹ́ a lè rí ọba aládé nílẹ̀ Yorùbá tó jọmọ kékeré tó lè rí ẹnikẹ́ni kó sọ pé òun á dọ̀bálẹ̀ fún sà? Níbi tá ti sọ ògo ìpinnu sà, òun rèé.
ọ̀pọ̀lọpọ̀ àwa kìrìsìtẹ́nì kan adẹ̀ ń ṣe àṣìṣe yìí sà, àṣìṣe ńlá gbà ní o. Ẹ má ṣì mí gbọ́ o, gbogbo ẹ̀yin búni lórí social media ẹ lè bú mi o, no problem sà. Ṣùgbọ́n ohun tí ò dá ọ̀ sà, kò dá, kò lórúkọ méjì, kò dá ló ń jẹ́ bẹ́ẹ̀ sà. Kò ní ẹ̀tọ́ fún Àgbàlá Gabriel sà gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run kó lọ dọ̀bálẹ̀ fún olórin fújì sà. Ẹ sà kò ní ẹ̀tọ́ o, kò lẹ́tọ̀ọ́, no irọ́ kò lẹ́ ẹ sà, ohun tó burú gbà, tó burú jù ní sà. Ṣùgbọ́n òye ò ní yí ọ̀pọ̀lọpọ̀ yín. Kí ló dé tèlè dọ̀bálẹ̀ fún ṣèbó ju ẹ sà, a mọ̀ pé Paso ju Àgbàlá Gabriel lọ́jọ́ orí ó jù lọ dànù. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run ẹni tá a fi òróró yàn lórí sà, kò ní ẹ̀tọ́ sà láti dọ̀bálẹ̀ fún ẹnikẹ́ni. Ní ayé ìgbà kan sà, àwọn ìránṣẹ́ Ọlọ́run ló fọba jẹ. Ṣùgbọ́n ní ìsìn báyìí, ẹja ṣàtúnṣe níbi tá a ti ń ta ìpèrè, tá a ta ògo ìpè dànù. Ẹ̀yin tèmi, òun lẹ ti rí yẹn o. Ẹ jọ̀wọ́, kí ni ìtumọ̀ gbogbo nǹkan tí pásítọ̀ yìí tó sọ báyìí o? Alàgbà olùṣọ́ òjíṣẹ́ yìí, ẹ jọ̀wọ́, kí ni nǹkan tí ẹ rí dìmú nínú nǹkan tó sọ? Kò sí. Torí nínú nǹkan tó sọ yìí báyìí, ìlara ló bá dé. Àgbàlá Gabriel òun ló kọ́kọ́ rí Alhaji Pasuma tó dọ̀bálẹ̀ fún gẹ́gẹ́ bí ọjọ́ orí. Kò fi ìgbéraga sí pé òjíṣẹ́ Ọlọ́run lòun. Torí mi ò rí ibi tó wà nínú ìwé mímọ́ wípé ká má bọ̀wọ̀ fún ẹni tó jù wá lọ. Bẹ́ẹ̀ náà ni Alhaji Pasuma náà rí pé òjíṣẹ́ Ọlọ́run ni bó ṣe jẹ́ ọmọ kékeré tó, ó tún fi tọ̀wọ̀tọ̀wọ̀ náà ó tún fi gbà á padà, òun náà ó tún dọ̀bálẹ̀, ó tún tẹríba fúnra wọn. Ẹ jọ̀ọ́, kí ló burú nínú eléyìí? Kò sí aburú kankan nínú eléyìí, torí fún kíni? Ìṣe àti ìṣe wa ni, àṣà àti ìṣe wa ni ní ilẹ̀ Yorùbá. Ó wà ní inú ìwé mímọ́ wípé ìwé mímọ́ lára òfin 10 tí Ọlọ́run fi sílẹ̀ nínú ìwé mímọ́ ni wípé kí a bọ̀wọ̀ fún ìyá àti bàbá wa àti gbogbo ẹni tó bá jù wá lọ. Mo dẹ̀ máa ń sọ fún àwọn ọmọ mi wípé kì í ṣe ẹni tó bá bí yín nìkan o, gbogbo ẹnikẹ́ni tó bá ti tó yín bí lọ́mọ, òun ìwé mímọ́ ló ń sọ nípa rẹ̀ kí ẹ máa bọ̀wọ̀ fún wọn. Ẹ wò ó, àṣà àti ìṣe wa ni. Kí ló dé? Bẹ́ẹ̀ ni, gẹ́gẹ́ bí àṣà wa, àìmọye àwọn àgbàlagbà tó lè bí mi lọ́mọ tó jù mí lọ dáadáa, tí mo bá ti bọ̀wọ̀ fún wọn, tí mo fi tọ̀wọ̀bọ̀wọ̀ kí wọn, wọ́n á tún fi tọ̀wọ̀tọ̀wọ̀, wọ́n á tún fi dá mi lóhùn padà. Bẹ́ẹ̀ náà làwọn náà tí mo jù lọ, tá a fi ọ̀wọ̀, tá a fi bá mi sọ̀rọ̀, tèmi náà á tún fi ọ̀wọ̀ bá wọn sọ̀rọ̀ padà. Tó jẹ́ wípé àṣà wa ní ilẹ̀ Yorùbá nìyẹn. Àti wípé nínú ìwé mímọ́ kan náà, ní ìwé mímọ́ ti sọ wípé ní orí Pétérù orí 5 ni, mi ò nílò lọ sínú ìwé mímọ́ yẹn gilẹ̀gilẹ̀ lọ́lẹ̀ ní. Mo kàn rántí àwọn nǹkan tí ìwé mímọ́ sọ níbẹ̀. Ó ní kí àwa kí a máa tẹríba fún àwọn àgbà. Ó ní kí gbogbo wa kí a máa tẹríba fún ara wa, kí a sì máa fi aṣọ ìrẹ̀lẹ̀ wọ ara wa. Ó nítorí òun Ọlọ́run, òun kọ ojú ìjà sí àwọn agbéraga. Ó ní ṣùgbọ́n òun fi oore ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀. Mo dẹ̀ mọ̀ wípé bó ṣe wà nínú ìwé mímọ́ Bíbélì náà ló máa wà nínú ìwé mímọ́ ti Quran. Torí mo dẹ̀ mọ̀ wípé ìgbà tí Olúwa wa Jésù Kristi tó wá sí ilé ayé, pẹ̀lú ìrẹ̀lẹ̀, pẹ̀lú ọ̀wọ̀ ló fi ń ṣe gbogbo nǹkan tó ṣe. Bẹ́ẹ̀ náà ni mo mọ̀ wípé bẹ́ẹ̀ náà ni ànábì ṣe máa jẹ́. Mo ṣe ń gbọ́ pé ànábì náà pé onírẹ̀lẹ̀ ni nínú ìwé ní ẹ̀sìn àwọn mùsùlùmí tí Alhaji Pasuma wà. Bẹ́ẹ̀ náà ló tún wà ní inú ìwé mímọ́ yẹn ní ibì kan tí pé ọba ó tẹ oríba fún ọba. Bẹ́ẹ̀ ni, èmi ò wá rí nínú ìwé mímọ́ tí arákùnrin yìí sọ wípé ó fẹ́ ba ìpè Àgbàlá Gabriel jẹ́ o. Èmi ò mọ ibi tó wà nínú ìwé Bíbélì, ìwé mímọ́ wípé tí wòlíì tó bá rí ẹni tí ó jù ú lọ, tó bá tẹríba fún, tó dọ̀bálẹ̀ fún, wípé
ó lè ba ìpè jẹ́ o, mi ò tí ì gbọ́ bẹ́ẹ̀ rí o. Ó ní a lè sọ̀rọ̀ ààbù yín o wòlíì, àmọ́ a ní ká gbé yín padà, àwa tá a kì í ṣe wòlíì òjíṣẹ́ Ọlọ́run bíi tiyín, ká gbé yín, ká rán yín létí, ká gbé yín padà síbẹ̀ wípé ọ̀rọ̀ tẹ́ jáde wá sọ yìí ẹ rò dáadáa kẹ́ tó wá sọ. Àbá ẹ rò dáadáa kẹ́ tó wá sọ. Ṣé ẹ mọ̀ wípé àti wípé wòlíì ni Àgbàlá Gabriel, ẹni torí pé alágbe olórin ni Alhaji Pasuma. Kí lẹ pé ẹ mà sọ pé Pasuma, ẹ ní Alhaji Pasuma. Ṣé ẹ mọ̀ túmọ̀ Alhaji ni? Alhaji jẹ́ òjíṣẹ́ Ọlọ́run náà tí wọ́n lọ sí Mẹ́kà tí wọ́n gba àmì òróró. Bí Àgbàlá Gabriel ṣe gba àmì òróró ni Alhaji Pasuma náà ṣe gba àmì òróró. Òjíṣẹ́ Ọlọ́run làwọn méjèèjì. Lóòótọ́ Alhaji Pasuma kò fi tiẹ̀ ṣe iṣẹ́ ní mọ́ṣáláṣí, àmọ́ olórin ni. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà Alhaji ni, ó dẹ̀ ní ẹ̀tọ́ láti máa jíṣẹ́ ọ̀rọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni Alhaji náà ní láyé tiẹ̀, òun náà máa ń sọ ọ̀rọ̀ jáde tí àṣẹ sì máa ń gùn. Ẹ jọ̀ọ́ ẹ má kọ́ àwọn èwe tó ń bọ̀ lẹ́yìn, ẹ má kọ́ wọn ní ìkọ́kúkọ́, ẹ má dayé rú. Àwa fún yín ṣùgbọ́n a ní ká gbé yín débẹ̀ ni. Ẹ gbà ó, eléyìí tẹ́ sọ yìí olùṣọ́ àgùntàn kò dáa tó, kò bójúmu tó. Ẹ ṣàtúnṣe, kò rí bẹ́ẹ̀ o. Ọ̀wọ̀ lára ń fẹ́. Ẹ jẹ́ ká lọ sí inú àwọn ìwé mímọ́ yẹn kẹ́ wá gbọ́ nǹkan tí Ọlọ́run sọ, kẹ́ tó padà síbẹ̀. Ó pọ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ níbẹ̀. Ṣé ẹ rí sọ o, ẹ rí sọ àbú yín o, àmọ́ ẹ rí sọ ó kò wù yín lẹ́kọ̀ọ́ sọ jáde láti wá fi ṣe láti fi dá wàhálà sílẹ̀ ni. Bóyá intimidation táwọn olóyìnbó ń pè, bóyá òun náà lè fẹ́ ṣàdónà. Bẹ̀tà àbú yín o, tọ̀wọ̀tọ̀wọ̀ ni mo fi dá yín lóhùn padà ní tèmi o, torí òjíṣẹ́ Ọlọ́run náà lẹ́yìn, a gbọ́dọ̀ rí yín fín. Nǹkan tí Àgbàlá Gabriel ṣe pẹ̀lú Alhaji Pasuma táwọn méjèèjì ṣe síra wọn, nǹkan ìwúni lórí ni, ẹ̀kọ́ gidi ni fún àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn. Eléyìí tẹ́ wá sọ yìí kì í ṣe ẹ̀kọ́ o. Ẹ fẹ́ kọ́ àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn, ẹ fẹ́ kọ́ wọn ní ọ̀nà tí ò dáa nìyẹn. Ẹ jọ̀ọ́ pásítọ̀ wa, ẹ jọ̀ọ́ ẹ ṣe àtúnṣe o. Ọ̀wọ̀ wà nínú ìwé mímọ́ o. Nǹkan tí ìwé mímọ́ dẹ̀ tún sọ ni wípé, tí mo mọ̀ tó ní nínú, a máa ń kà wípé ìwọ kò gbúdọ̀ ya erékéré kan fún ara rẹ. Ìwọ kò dẹ̀ gbúdọ̀ forí balẹ̀ fún àwòrán ẹnìkan àbí erékéré kan. Orí nìyẹn. Wọn kò forí balẹ̀, kò gbé sí ẹ̀gbẹ́ ibì kan ká sọ pé bóyá ó ń bọ bí òrìṣà ni. Òrìṣà náà ni Bíbélì ló ń tọ́ka sí níbẹ̀ yẹn. Wípé wọn ò gbúdọ̀ ya erékéré kan fún ara wọn. Wọn ò dẹ̀ gbúdọ̀ forí balẹ̀ fún òrìṣà mìíràn tó bá ti yàtọ̀ sí Ọlọ́run. Àwa gangan tá à ń tẹríba fún ara wa, àwòrán Ọlọ́run ni wá náà. Ṣèbí àwòrán Ọlọ́run ni wá, ṣèbí ẹ̀yà Ọlọ́run ni wá. Ẹ wo, mo kàn ní kí n dá sí ọ̀rọ̀ yẹn ni. Ẹ bá ẹ̀yin tèmi jọ, ẹ̀yin náà ẹ bá ẹ̀yin tèmi jọ, ẹ̀yin náà ẹ bá mi sọ èrò ọkàn yín sórí ètò yìí títí tí ọ̀rọ̀ yìí tá a fi dé ọ̀dọ̀ òjíṣẹ́ Ọlọ́run yìí, tí àwọn tó ti gbọ́, tó bá tún ti gbọ́ padà, wọ́n á lè, tó ti gbọ́ tó ti gba tiẹ̀, wọ́n á lè sọ pé kò rí bẹ́ẹ̀. Ọ̀rọ̀ mi kò jù bẹ́ẹ̀ yẹn lọ. Ìyẹn okun ìyanra ọmọdé ti dì sí o. Adé ajẹkanra o. Ẹ jẹ́ ká pàdé ní comment section. Ó pàdé ìpọ́jà ẹ̀rẹ̀múrìn àríra, ààyè gbé síbi rẹ̀ o, mọ́ lọ sékìtì o.